tó ní kí lòun sọ náà, nǹkan tó òun sọ ni pé ẹnìkan ju ẹnìkan lẹ́nu, that means ó ń padà sórí ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nígbà náà tó ń sọ pé ó dárúkọ bàbá wa Ọ̀nìrìṣà, ó wà ń gbà yẹn ni pé Aláàfin wọn ò tí ì jẹ oyè Aláàfin gbà yẹn, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tòwé àti jẹ Aláàfin ni. Ó lè jẹ́ kó yé wa pé tán bá jẹ Aláàfin tán àìgbà yẹn lọ̀rọ̀ máa tó sọ. Aláàfin kì í ṣẹgbẹ́ Ọ̀ọ̀ni òrìṣà, nítorí nígbà náà yẹn ó tún n tó sọ kí n tún yọ torí kó má rò pé akúrí làwọn tó ń gbọ́rọ̀. Ó ní tí Ọ̀ọ̀ni bá wá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀, àwọn máa fà á làwọn ṣẹ̀ máa fà á já. Ṣé báwọn ló ti fà á tó ti já mọ́ lọ́wọ́ tó ti já mọ́ lẹ́sẹ̀ tí ò ríbi tó máa yí sí. Now òun wá ń sọ pé bàbá wa kábíyèsí Olúbàdàn ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà kábíyèsí, ó wá ń sọ fún bàbá tí bàbá tó ní làákàyè tọpọlọ pé, ó wá ń sọ fún bàbá yẹn pé ẹni tó ṣẹlẹ̀ yẹn bàbá ló yẹ kí bàbá ti ṣàtúnṣe. Ó yẹ kán ti pe kábíyèsí Akeem Ọwádé kán ti sọ fún pé ọmọ mi ni gbogbo nǹkan ni mo fi jù ẹ́ lọ, ó yẹ ká ṣe Ọọ̀ni tó làmìlaka ju gbogbo àwọn tá à ń wù yìí lọ. Ṣé Ọọ̀ni tó bá perú Ọwádé ṣé kò ní ta bàbá wa lábùkù? Tí bàbá Ládọjà bá pe Ọwádé tó bá wí bẹ́ẹ̀, àmọ́ pé àbùkù òdìdí ló máa ti bẹ̀ jáde. Láì tí sọ̀rọ̀ gan, attitude wọn ti ń ṣó àrífín sí bàbá yẹn. Now Ààrẹ Almoruf wa mọ̀ wípé èdè àgọ́ tó tún máa ń pè ẹni tó ọ̀kọ́ ńlé tó sọ pọ́n kọ́ òun, ó ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ máa wo, ó fẹ́ máa gbé bàbá yẹn lájàwò mọ́ra. Gbogbo ilẹ̀ Yorùbá òun tiẹ̀ wò, òun rí i pé ẹ̀yin nìkan lórí yín pé jù. Tí wọ́n tí bàbá Ládọjà fúnra wọn ò jẹ́ sọ, tí kábíyèsí fúnra wọn ò jẹ́ sọ pé àláìláì. Ó fẹ́ fọgbọ́n romance bàbá yẹn mọ́ra. Gẹ́gẹ́ bí olóṣèlú tẹ̀ ti ṣe gómìnà rí, tẹ̀ ti ṣe kinní kan rí. Ṣé wọn mọ̀ bẹ́ẹ̀ tí dídìrín ọmọ Ọ̀yọ́ kan báyìí jáde nígbà náà tí bàbá ṣẹ̀ṣẹ̀ fẹ́ dádé tó ń sọ pé bọ̀dá Ládọjà, bọ̀dá àwọn kinní kan, òun ti forí gbálẹ̀ rí ń balùwẹ̀ kí n má sọ pé bàbá oní bàbá. Òun Ààrẹ Almoruf ṣe wá mọ̀ pé ibi tí bàbá lè gbé fóònù kan pé aṣáájú lẹ́ẹ̀kan tó gbọ́rọ̀ yẹn tẹ̀ níyanjú. Bàbá Ládọjà kábíyèsí, ìmọ̀ràn tèmi gẹ́gẹ́ bí ọmọ ọba sí i, ẹ má jẹ́ kí òmùgọ̀gàn fi ọgbọ́n àgọ̀ kan gbé yín mọ́ra. Tí bàbá yẹn bá lè lo influence ẹ̀ paná wàhálà tó wà nílẹ̀ yìí, Ọlọ́run ọba ń gbọ́. Ẹ rí i pé Ọ̀yọ́ á change topic wọn. Wọ́n sì ṣe rí ìjà àgbà tí Ààrẹ Almoruf ń jà fún Aláàfin, ó sì maintain stand ẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa. Ó ń gbé àwọn èèyàn ṣépè, ó ń fa àwọn èèyàn ṣépè, ó ń fa àwọn èèyàn rèé pé gbogbo ẹni tó bá sọ pé k'Aláàfin kó má gbádùn ipò ẹ̀ tó ibi tó gbé tó bá tọ́mọ tiẹ̀ náà bá ti dókè. Ṣé kò mọ̀ pé èpè yẹn òun ló máa jà? Ta ló kó Aláàfin sí wàhálà? Òun ni number one. Ohun gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí pátápátá Ààrẹ Almoruf ló dálẹ̀. Tí ò bá dún gbólóhùn yẹn ń gbà yẹn, wàhálà yẹn ò ní sílẹ̀ náà. Ṣé irú iyì tán fún bàbá wa Ọ̀nìrìṣà nígbà tán lọ síbi ọjọ́ ìbí bàbá wa Adéyẹmí kẹta nígbà náà, ṣé irú iyì yẹn náà fún bàbá yẹn nígbà tán lọ síbi ìwúyè? Ṣé rí ẹ kọ́kọ́ sá fún ẹ̀dá tó bá lè hùwà bàjẹ́ tó tún wá ń pe àdàbí? Ṣé Mọ̀rúfù mọ náà ń pè ládàbí ni? Èmi Àrẹ̀mọ Adékúnlé Adégoróyè Abdulateef, àwọn kan ló máa ń sọ pé tóun bá ṣe program tó òun máa ní kó dá Olúgbòhùn jọ fún wọn. Tó bá dá Olúgbòhùn jọ fún èmi, á jẹ́ pé ìyẹ́ ò nẹni tó ń bá wí ni o. Wọ́n á dẹ̀ tọ́mù kan bá sọ pé òun ò lóní bá wí, ìta bá wí, tó bá padà délé á lọ jíṣẹ́ fún àwọn tó bí, ọgbọ́n á lè tètè dénú ẹ̀. Àwọn kan ti ẹ̀ sọ pé bóyá kí ọba wa Ọwádé kí wọ́n má ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀. Kò ṣeé ṣe o, kò ṣeé ṣe. Ṣé mọ̀ pé àwọn kan wà wọ́n dàbí àwọ̀tẹ́lẹ̀, téèyàn bá máa bọ́ṣọ sí tó bá máa bọ́ṣọ ó lè bọ́ pàǹtì láti orí ṣòkòtò tó wọ̀, ó máa kọ́kọ́ bọ́ ṣòkòtò ni. Nǹkan mẹ́ta làwọn èèyàn tí mo ti study nípa Ààrẹ Almoruf dáadáa. Ó ní àrékérekè, ó wà cunning and craft tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá fi òye sí dáadáa,
n tó ń try láti achieve òun ni ọ̀rọ̀ Ọ̀yọ́ tún jí l'Amẹ́ríkà, ọ̀rọ̀ Ọ̀yọ́ tún jí tí baba Lukman Aróńfálè wọ́n dẹ̀mí ẹ̀ légbodò sí ńgbà náà. èèmù ti tiẹ̀ ní ẹ̀ pé kó máa lọ lead wọn bẹ̀, and láti lè achieve ẹ̀ ni wípé kó fún Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní support. òun ń pariwo pé wọ́n ti ọ̀rọ̀ òṣèlú, nǹkan tí ò yé mi fún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó ń sọ̀rọ̀ sí i. agbára wo ló gbé kábíyèsí Ọ̀wọ̀ Adédépò? òṣèlú. nígbà tán ṣé gbogbo Ọ̀yọ́ ló péjọpọ̀ náà ṣòro fún? rárá, orò òṣèlú náà ṣe fún. ọ́fíìsì gómìnà náà ti gbé sátífíkẹ́tì lé lọ́wọ́, ọ́fíìsì gómìnà náà ti fún lọ́pàá àṣẹ. ṣé wọ́n ṣerú ẹ̀ rí? níjọ́ òwúyè tó bàbá jáde ní pèbí náà máa ń gbé ọ̀pá àṣẹ, náà máa fún sátífíkẹ́tì tí gbogbo òbí tẹ̀ máa wà lórí ìjókòó. ṣé Gbádéwọ̀lú ni ká pè é ni? torí kò yé mi. gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó ń sọ pé gbogbo àwọn bàbá àgọ́jà kínní kan tó fi jọba yẹn ọba olóṣèlú ni wọ́n, ọba kí wà ní Aláàfin tó wà ń bẹ̀ sí. gbogbo wa lámọ̀ gbà tí wọ́n mú bàbá wọ Onírìṣà tó ń sọ pé àsìkò ọba tó, wọ́n ṣe gbogbo necessary traditional right. ó dẹ̀ gbadé, gómìnà wa gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́, wọ́n fún certificate lójú gbogbo ìlú. kì í ṣe pé ọ́fíìsì iléeṣẹ́ ìjọba ní Ọ̀ṣun state kọ́. so kí la wá ń sọ? ẹni tá a kọ́ ó ti yàtọ̀ sí ẹni tá a kọ́ náà. so ààrẹ àlùmọ́rùfò ní dáadáa tàbí ire kan tó ń ṣe fún Ọ̀yọ́, ó kàn máa fẹnu kó bá wọn sí ni. and kinní kan tó yẹ kó yé wọn lénìí, Bísí Ọ̀nàbánjọ pẹ̀lú bàbá wa Àwùjalẹ̀ Síkírù Adétọ̀nà, wàhálà kan fà títí tí Bísí Ọ̀nàbánjọ sọ fún bàbá Adétọ̀nà pé kó lọ rọ́kúnlé. tí ìjọba ológun ò bá gba ìjọba ní 1980 lásìkò yẹn ni lọ́fẹ̀ẹ́ lófò wọ́n máa yọ Àwùjalẹ̀ lórí ìtẹ́ngbà náà.